They should be reminded before then. They should be reminded before then. That's what I heard. Maybe we should ask for another call. Yeah, Awon yẹn. Orúkọ tèmi ni Ògìdèǹgbè Núrẹ́nì. Mo jẹ́ ẹ̀gbọ́n sí bàbá Habib.
Portable. Sà, ètò ìṣẹ̀lẹ̀ sà. Ètò ìṣẹ̀lẹ̀ yìí ọmọdé ló ti bọ̀. Ìtọ́ tí màá tí ọlọ́pàá bá invite ẹ̀ dandan ni kí ó dá ọ lóhùn. Kò sẹ́ni tó lọ́pọ̀ lè invite. Ìdìbò yóò jalè, kò rọ̀, kò pààyàn, kò fàdíyà. Wọ́n fẹ́ rí ẹ lásán, wọ́n fẹ́ kó dá ọ lóhùn ni. Òṣàárì tó bá pẹ̀yà àti ní ẹ̀yìn àdùn nìkan níbi ilẹ̀ sọ. Pélé gan tó ṣẹlẹ̀ àti bá sọ̀rọ̀ lóríṣiríṣi ní àmọ̀ràn oríṣiríṣi. Kì í ṣe òun lọ́wọ́ kọ́ máa blow. Àwọn tó ti blow wà rẹpẹtẹ kó lè máa wà òkọ́ ṣe máa ń bá sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n sún mọ́ ní àwọn ọ̀rẹ́ díẹ̀díẹ̀ bí àwọn èèyàn náà ń ṣùgbọ́n náà lórí àwa òbí ẹ̀ máa ń bá sọ̀rọ̀. Ẹ sà, irú ọmọ ogun ni Portable. Portable jẹ́ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ torí Portable Sango ni wọ́n fi sí ní aràn ni àbí ìpínlẹ̀ ṣùgbọ́n ọmọ dáadáa ni ó kàn jẹ́ pé ṣàmì kò sí bí èèyàn ṣe máa ṣe ní ọmọ ẹ̀ ọmọkùnrin Ọlọ́run máa báyàn wọ ọmọkùnrin tó ti yẹ yín ṣùgbọ́n nídìí gbọ̀ngàn fún ara ẹ̀ nígbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ orí bàbá ẹ̀gbọ́n fẹ́ kó máa ṣiṣẹ́ yẹn dáìdẹ̀ máa ń bá wí débi pé ńgbà yẹn tó bá ṣerun sórí á mú fìlà gọ̀bì á dé sórí á gẹ̀ á rẹ̀sùn tí ó bá mẹ́tì sí ìbámu dáadáa ní á sífìlà ẹ̀ nínú olóṣè lórí o kì í gbọ́ràn wọ ọmọ yìí ọtún kò gbọ́ jẹ́mílẹ́tì ó ti mọ̀ pé ó ní yẹn ṣá ó ní àbíṣọ̀n àti máa ń kọ́ ni. Jẹ́ bó ti wá blow tó blow yìí jẹ́ sóti ẹ̀ránú ẹbí. Ẹ̀yin gan àpapọ̀ àti mọ̀nà láì sọ fún yín ọmọ tó láwọ́ ni ará àtàwọn ọmọ ń gbàgbé ká bàjẹ́ àwọn àjẹbí oríṣiríṣi ara rẹ̀ gan ló dá fún wa ló dá fún bàbá ẹ̀ ẹni tí mo jẹ́ pé bàbá ẹ̀ náà ó ti tíra. Nígbà tẹ́ ń gbọ́ oko tiẹ̀ Zazu ẹ̀kọ́ gbórí yẹn ọmọ yìí pọ̀ kí bá mo pè wá sílẹ̀ ọ̀dọ̀ mi ó dé àbá mi mo ní kí ni ìtumọ̀ Zazu sẹ̀ ó ní inspiration ní látọjú oorun ọlọ́run ti fún un ní inspiration yẹn mo náà ríṣọ oníbẹ̀yìn dádì àwọn òkùnjọ́ kejì ó dé àbá mi lé ọba kan jọ́ nínú rẹ̀. Ó dáa kí ni ẹ fẹ́ sọ fún gbogbo àwọn olólùfẹ́ Zazu ti gbámú sí Portable. ṣe rí pé ẹ̀yin náà wo gbogbo bí ta ṣe kún sí bámú wọ́n ṣáà sọ pé ká jọ wọ́n fi Zazu sílẹ̀ o wọ́n fi sílẹ̀ torí gbogbo wọn ta ni wọ́n enjoy ẹ̀ wọ́n gbádùn ẹ̀ á ṣeré fún wọn á fún wọn lówó táyé ní kẹ́ńbà wà á pè wọ́n jọ sí báyìí tó ṣe sí ìlú bẹ́ẹ̀. Jẹ́ nígbà tí wọ́n wá jẹ́ ti gbé àwọn ìgbésẹ̀ kan. A ti gbé nìgbè tẹ̀lé pé a ti lọ sí olórí ẹran a lè ṣe ní pé kò sí pé bóyá wọn kì í ṣe pé bóyá àwọn ọlọ́pàá yẹn fẹ́ dájú ẹ̀ torí pé nígbà tí wọ́n fún invitation tí ò jẹ́ tẹ̀wá yẹn tó jẹ́ kí inú bí wọn tó dé àárọ̀ àwọn ọlọ́pàá yẹn ló bí àwọn ọlọ́pàá yẹn náà fi ṣe ìdíṣẹ́ ilé ìfúnpá. Ẹ sà, kó tó di pé ọmọ yín blow ṣé ẹ máa ń gbọ́ hip hop orin tàkásùfin yẹn ẹ máa ń gbọ́. A máa ń gbọ́ dáadáa gbogbo wa la mọ̀ jó ń lé wa. Ó yá ìkọrin kan fún wa nínú orin ọmọ yín lè tẹ̀wọ̀ dojúdojú. Ó yá ẹ̀ jáde. Kí kọrin fún yín Ó yá ipa wa náà fẹ́ gbọ́. ẹ̀yin fún ara yẹn kẹ́ bẹ̀rẹ̀ kẹ́ bá lọ fún ìjọba lẹ́sẹ̀ gbogbo. Ó yá ẹ̀ já gbọ́. Ó yá Zazu. Zazu. Eva. All right, God bless you. òun ló gbàjọ. One chance. Ó yá ìjọ. Ilé ẹjọ́ gíga
gíga lè tó fi kalẹ̀ sí ipò làwà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí àwòrán yẹn lẹ́yìn níbi tí wọ́n ti ṣe ìgbẹ́jọ́ gbajúgbajà akọrin ní ilé tá a mọ̀ sí Portable ọmọ Ọlálọ́mí tí gbọ́ mọ̀ sí Zazu Yabibu Òkìkíọlá aka Portable. Ní báyìí ilé ẹjọ́ ti sọ wípé kó gba onídùúró rẹ̀ èèyàn méjì eléyìí tí ó ń sanwó orí rẹ̀ ìkan lára wọn gbọ́dọ̀ jẹ́ tó ń sanwó orí déédéé yẹn ní ìpínlẹ̀ tó sì ń gbé lágbègbè Ifọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọn ní ìgbẹ́jọ́ yóò jẹ́ sísún ìgbẹ́jọ́ sí ọjọ́ 26 oṣù kẹrin tá a wà yìí ṣùgbọ́n ní báyìí wọ́n ti gba onídùúró Portable pẹ̀lú èròǹgbà tí wàá jẹjọ́ nígbà tí ó bá fi di ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2020 lẹ́gbẹ̀rún ọlọ́pàá tèmi tí à ní rẹ́jọ́ láṣẹ ìdúrà lọ́jọ́ ìpàkọ́kọ́ rẹ̀ tẹ̀ kàn sí ìkànnì Ajẹ́rà Màlífà TV ẹ subscribe sí ìkànnì tàbí kẹ́ ẹ fọ́lùwà ìbí yòówù tẹ́ ẹ bá ti wò yálà lórí Facebook tàbí lórí YouTube channel wa yóò kọjá nínú méjèèjì máa sọ pé omi ẹ̀kọ́ tẹ́ ẹ rí yẹn ẹ̀kọ́ lẹ́gbẹ̀rún ọlọ́pàá tèmi tí àní rẹ́jọ́ tí gbọ́dọ̀ lọ lẹ́nu gbogbo àwọn olólùfẹ́ Portable bí wọ́n ti ṣe gbà nímọ̀ràn lóríṣiríṣi káwọn náà máa fi eléyìí kún wípé ẹni abiyì láwùjọ òun làbùkún wákà kíkálukú ká ṣe jẹ́jẹ́ nípò yòówù tá a bá wà àti níbi gbogbo tá a bá wà láṣẹ Ọlọ́run tèmi tí ànílùgbàdì òfin kódà títọ́ Ọlọ́run ti èèyàn kò sí ìtàlù nínú rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́ o.